ìbà f'Olódùmarè. Mo kí gbogbo ẹ̀yin aráalé lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá. Olóyè Dr. Fatoki láti ìlú Berlin, Germany. Ẹ̀yin ará wa ńlé, ẹni tí a bá ń bá tayò, òun la máa ń wojú, kì í ṣe ká máa wo èyí jẹ, èyí ò jẹ. Kìràkìtà ilé ayé ò dẹ̀ dọ́là. Tá a bá ní eré sísá nílé ayé ló ń múni ńlá, kò rí bẹ́ẹ̀. Ibi tí a bá ti ń lọ, tá a bá ti gbájúmọ́ ohun tí a bá fẹ́ ṣe, tá a bá ti gbájúmọ́ ká fi gbogbo ara ká fi sí, òun ló lè gbé wa débùté ire nílé ayé. Tá a bá wá ní iná ń jó nínú kànga, ní ká lọ kó eérú ẹ̀ wá lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá. Ǹjẹ́ mọ̀ bí ehoro ṣe lè sáré tó? Ǹjẹ́ mọ̀ bí ìjàpá ṣe ń yọ́ ńlẹ̀ tó? Ṣé ó wá lè dá yín lójú pé àríbi tí ehoro àti ìjàpá tí wọ́n ti ń díje eré ìje tó jẹ́ pé ìjàpá tó ń yọ́lẹ̀ rí òun ló gbégbá orókè láàrin òun pẹ̀lú ehoro tó jẹ́ pé ó yá fáfá ó lè sáré? Báwo ni ẹ jẹ́ ká ṣe ká wo ẹ̀yin ará wa ńlé, bóyá ó rí bẹ́ẹ̀ o bóyá kò rí bẹ́ẹ̀, níbi tí ehoro ti wo ẹni tí ó ń bá nájà, ẹni tá à ń bá nájà òun ni kẹ́ jẹ́ ká máa wò ẹ̀yin ará lé. Ẹ jẹ́ ká wò bóyá òótọ́ ni lórí ìgbélárugẹ àṣà Yorùbá. Ẹ̀yin ẹ wo bí ehoro ìbò ṣe ń lọ lórí ìdíje yìí, ó ń lọ ó débì kan ó dúró, kò wo ibi tó ń lọ mọ́. Ó ń wo ajá tí arábìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ tó mú dání. Ẹ wo ìjàpá tó rọra ń yọ́lẹ̀ rìn lọ, ẹ wo bó ṣe ń lọ, ó wo ibi tó ń lọ, kò wọ̀ tún kò wò sí, ó ń bá lọ. Nírìn àjò ayé ó kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ibi tá a bá ti ń lọ ó ní ká dojúkọ o. Ẹ wo ehoro, ó tún wo wájú díẹ̀ ṣùgbọ́n kò wo ibi tó ń lọ mọ́. Ẹ̀yin èèyàn wa lé, mo rí pé ti rí pé ẹ̀kọ́ ńlá gbà ní àfihàn tá a ṣe ló fi kọ́ wa pé ibi tí ẹ̀dá bá ń lọ láyé ni kí ẹ̀dá gbájúmọ̀. Ẹ má jẹ́ ká wọ̀ tún, ẹ má jẹ́ ká wò sí. Níbi tá a ti ń wọ̀ tún, tá a ti ń wò sí, ibi tí ẹ̀dá ń lọ láyé ó ṣeé ṣe kẹ́dá má lè débẹ̀ o. Ohun àfọkànsìn wa ibi tí a bá ti ń lọ, ibẹ̀ ni kí ẹ jẹ́ ká máa wò, ká má jẹ́ kí ohun ayé kankan kó fà wá sẹ́yìn. Mo rí pa ti tún rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá lénìí. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa lórí Facebook page wa ìgbélárugẹ àṣà Yorùbá. Bákan náà lórí Instagram wa tí a ti ń gbé àwọn ọ̀jọ̀gbọ́n wá sí orí ètò ìgbélárugẹ àṣà Yorùbá. Ẹ tẹ̀lé wa ńbẹ̀. Lórí YouTube wa náà ẹ bá wa tẹ̀lé wa, ẹ bá wa subscribe sí ìgbélárugẹ àṣà Yorùbá. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe lé ìbùkún Olúwa ìyanu Elédùmarè a máa wọnú iṣẹ́ yín. Kó tó di pé a tún pàdé lórí ètò ìgbélárugẹ àṣà Yorùbá. Ire owó, ire ọmọ, àlàáfíà, àìkú baálẹ̀ ọ̀rọ̀ a máa jẹ́ ti gbogbo wa o. Ire o, ire kàbìtì.